Ǹjẹ́ ẹ̀yin nílò ẹni tí yóò bá yín fọn rere ayẹyẹ ọjọ́ ìbí àwọn olólùfẹ́ yín? Bó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ yẹ kàn sí Alámọ̀kẹ́ Akéwì. Alámọ̀kẹ́ Akéwì ni ọ̀pẹ̀lẹ́ngẹ́ yín tí ń fi ẹ̀sà gbé àwọn ayẹyẹ yín lárugẹ. Abolóde fẹ́ lójú ni Alámọ̀kẹ́. Bó bá jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí tàbí ayẹyẹ ìgbéyàwó tàbí ìṣílé tàbí ìfinijoyè, ìsọmọlórúkọ ńkọ́ tí a mọ̀ sí ìkómọjáde, ẹ yẹ kàn sí Alámọ̀kẹ́ Akéwì lórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0813 137 3365 òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀ta ọ̀kan ẹ̀ta èje ẹ̀ta ẹ̀ta ẹ̀fà àrún. Ẹ kàn sí Alámọ̀kẹ́ Akéwì lónìí. Abolóde fẹ́ lójú ni Alámọ̀kẹ́ Akéwì.